ó bá ń bẹ̀ o ìwà ìkà tó wù sọ́mọ làkejì rẹ̀ ó ti di tán. lónìí mo fẹ́ ṣe àtúpalẹ̀ ìtàn kan eléyìí ó ti pẹ́ o látọdún gbọ̀nràn ni nígbà wáṣẹ̀ nígbà láéláé gbogbo wa la mọ̀ wípé Ọ̀rànmíyàn ọmọ bíbí inú Odùduwà ní Odùduwà tó pẹ̀sẹ̀ gbogbo Yorùbá sílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé Ọ̀rànmíyàn ọmọ bíbí inú Odùduwà ni. Odùduwà tẹ́sí ń wò yìí kìí ṣe Ọ̀rànmíyàn ni ọmọ tó bí kìí ṣe Ọ̀rànmíyàn nìkan lọmọ tí Odùduwà bí ṣùgbọ́n nínú ọmọ tí Odùduwà bí Ọ̀rànmíyàn jẹ́ ọlọ́lá ọlọ́rọ̀ alágbára olókìkí alágbo ènìyàn l'Ọ̀rànmíyàn. lọ́jọ́ tí Ọ̀rànmíyàn tí ó wàá kúrò nílùú Ilé-Ifẹ̀ tí ó lọ tẹ̀lé tú Ẹ̀dó àwọn babaláwo àwọn ọ̀mọ̀ràn tí wọ́n mojú fá wọ́n pe Ọ̀rànmíyàn wípé lílọ tó ń lọ yìí o ẹ̀sìn tó fẹ́ gùn jáde kúrò nílé Ifẹ̀ yìí níbi tí bàtẹ́ ṣẹ̀sìn rẹ ibi tó bá ti yọ ibẹ̀ ló dó sí o ibẹ̀ ló tẹ̀dó sí o ibẹ̀ ló ti máa ṣayé rẹ o. àwọn babaláwo àwọn tí wọ́n mojú fá wọn sọ fún Ọ̀rànmíyàn bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná nígbà wáṣẹ̀ Ọ̀rànmíyàn gbọ́ ọ lọ ó jáde kúrò nílé Ifẹ̀ ńgbà tó yá tó rìnrìn tó dé ọba débì kan ẹsẹ̀ bàtà ẹsẹ̀ ẹṣin rẹ̀ ọba yọ ọba rántí táwọn babaláwo tí wọ́n wí fún àsọtẹ́lẹ̀ táwọn ọmọ tí àwọn baba tí wọ́n mojú fá tí wọ́n mọ tọ́pẹ̀lẹ́ ń sọ rántí tí wọ́n sọ fún un nígbà náà ibi dáì náà ní ti dó ibi tí bàtà ẹsẹ̀ ẹṣin Ọ̀rànmíyàn ti wá yọ ibẹ̀ náà ló tẹ̀dó sí ibẹ̀ la wá ń pè ní Ọ̀yọ́ ibi tí bàtà ẹsẹ̀ mi ti yọ òun ni wọ́n pèpè tó dọ̀yọ́ lé nígbà náà lọ́hùn ni ó gẹ́gẹ́ bí àtúpalẹ̀ ẹ̀tàn àti àkọsílẹ̀ ẹ̀tàn tó ṣe fi yé wa èyí tí mo mú wáyé àkọsílẹ̀ ló fi yé wa tó sì jẹ́ pé ẹ̀rí wà fún ẹ ti mọ̀ wípé n táwa ń mú wá n tí màá mú wá fún yín n tó ní ẹ̀rí tó fìdí múlẹ̀ tá kọ sílẹ̀ tí ó jẹ́ pé ó ní orísun náà la máa mú wá lórí ìkànnì yìí o ẹ ti mọ̀ wípé àwọn ò ní ànímọ̀mù lómùú n tó dájú tá a rẹ́rìí gbé la máa mú wá fún yín o níbi tí bàtà ẹsẹ̀ ẹṣin Ọ̀rànmíyàn ti yọ ibẹ̀ ló tẹ̀dó sí ibẹ̀ là ń pè ní Ọ̀yọ́ lé ibẹ̀ ni Ọ̀yọ́ bá bẹ̀rẹ̀ sí dalágbo ó bẹ̀rẹ̀ sí ṣèdọ̀ ìjọba ara rẹ̀ ẹ sì mọ̀ wípé mo ní alágbára ni akíkanjú ni ọlọ́lá ọlọ́rọ̀ ológo ni ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ìdí Ọ̀rànmíyàn yẹn gan fún yín gan nígbà tí wọ́n bí Ọ̀rànmíyàn lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n ṣe ẹsẹ̀ ń tayé rẹ̀ àwọn babaláwo tí wọ́n mọyún náà gbẹ́ tí wọ́n mọyún náà karahun wọ́n sọ fún bàbá Ọ̀rànmíyàn tí í ṣe Odùduwà wípé ọmọ tó bí yìí o alágbe èèyàn ni o ọlọ́lá èèyàn ni o alágbára èèyàn ni o olókìkí èèyàn ni o yóò lógo ògo rẹ̀ yóò sì tàn kódà yóò fẹ́ tàn jù nínú gbogbo àwọn ọmọ tó bí. ntí àsọtẹ́lẹ̀ táwọn babaláwo tí wọ́n sọ fún bàbá Ọ̀rànmíyàn tí í ṣe Odùduwà lọ́jọ́ kìíní àná ló wá wò pé Olúwa ó ṣe o ọ̀rọ̀ mi gbọ́ Ọ̀rànmíyàn Olúwa ó ṣe Ọ̀rànmíyàn túmọ̀ Ọ̀rànmíyàn ni pé àdúrà mi gbà tèmi dáa tèmi ti gbọ́ tèmi ti dire nìtúmọ̀ Ọ̀rànmíyàn ló fi sọ Ọ̀rànmíyàn ní Ọ̀rànmíyàn nígbà náà lọ́hùn-ún. orúkọ Ọ̀rànmíyàn yìí náà sì ń jẹyọ nínú ìgbésí ayé Ọ̀rànmíyàn lọ́gán tó dé ìlú Ọ̀yọ́ lé níbi tí bàtà ẹsẹ̀ ẹṣin rẹ̀ ti yọ ó bẹ̀rẹ̀ sí í gbòòrò ó bẹ̀rẹ̀ sí í dolókìkí ó bẹ̀rẹ̀ sí í dalágbo ṣùgbọ́n alágbára ni pẹ̀lú ó ní àwọn jagunjagun tó pọ̀ ìtàn sì tún fi yé wa wípé Ọ̀rànmíyàn náà ni olórí àwọn ẹ̀ṣọ́ gbogbo nílẹ̀ Yorùbá. ètò tó gorí afẹ́fẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣèjọba ara rẹ̀ ìjọba rẹ̀ tó ń ṣe ó papọ̀ mọ́ ti ìjọba bàbá rẹ̀ yẹn nílé Ifẹ̀ ó bá yan àwọn ìjòyè tí wọ́n mọ̀ bá ṣèjọba ó pe àwọn ìjòyè yẹn ní ìwà rẹ̀fà ibi tí mò ń lọ gangan ni bí ìwà rẹ̀fà bí wọ́n ṣe padà di Ọ̀yọ́mèsì bẹ́ẹ̀ ni ìwà rẹ̀fà ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó di Ọ̀yọ́mèsì ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tó fi tífà ìwà rẹ̀fà àwọn olóyè Ọ̀rànmíyàn lọ́jọ́ kìíní àná tí wọ́n ń pè ní ìwà rẹ̀fà tí ó fi wá yíra padà tán fi di Ọ̀yọ́mèsì náà níbẹ̀ ni mò ń lọ.
torí ìjọba àsìkò ọjọ́ sì ti lọ o kí n má fàágùn nígbà tó yá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Ọ̀rànmíyàn nígbà tí gbà ṣèjọba rẹ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí ìlú ò tòrò ìlú ò rọgbọ àwọn ó bá pe àwọn ìwà rẹ̀fà wọ́n bá péjọ bá ń ṣàṣàrò pé bóun ló ṣe jẹ́ bóun ìlú ṣe rí báyìí kí ló dé ẹjẹ́ wà tún ṣe sí ibi tí wọ́n ti ń péjú tí wọ́n ti ń sọ̀rọ̀ lù lọ́wọ́ bí ìlú ó ṣe dá ibẹ̀ ni ẹyẹ àdàbà kan ti fò sánlẹ̀ láàrin àwọn ìjòyè ìlú àwọn ìwà rẹ̀fà ó fò sánlẹ̀ ó di pè lọ́gán náà ni ẹyẹ àdàbà tó fò sánlẹ̀ yìí ó bá pín sí mẹ́fà pérégede ó pín sí mẹ́fà ó wá ya àwọn àgbààgbà tán wà ń kalẹ̀ ó yà wọ́n lẹ́nu àwọn babaláwo àwọn tí wọ́n mojú Ifá pé kí ni ìtumọ̀ eléyìí o ṣùgbọ́n àwọn àgbààgbà tán wà ń kalẹ̀ ó ti yé wọn nígbà tí wọ́n bi Ifá léèrè pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ọba ní ẹsẹ̀ irú àwọn ìwà rẹ̀fà yìí wọn ò sòótọ́ o òótọ́ tí wọn ò sì sọ òun náà ni ọ̀jẹ́ kìlò ó rójú o ó ní ọ̀jẹ́ kìlò ó rọgbọ ó ní ọ̀jẹ́ kìlò ó tòrò ẹ sì mọ̀ wípé alágbára ni Ọ̀rànmíyàn ó bá pàṣẹ fún gbogbo àwọn ìwà rẹ̀fà àwọn olóyè rẹ̀ wípé ó yá o ó kálukú máa sọ òótọ́ òdodo tó bá wà nù rẹ̀ kálukú bá ń dìde ìwà rẹ̀fà kìíní dìde ó sọ tinú rẹ̀ ẹ̀kejì dìde ó sọ tinú rẹ̀ bí ẹnìkan àkọ́kọ́ ti dìde tó sọ òótọ́ nù rẹ̀ òun ni apá kan nínú ẹyẹ àdàbà tó fò sánlẹ̀ tó pín sí mẹ́fà òun ló sọ padà ìkejì náà tún dìde olóyè kejì wàrẹ̀fà kejì náà tún dìde òun náà tún sọ òótọ́ ọ̀nù rẹ̀ ó tún paradà ó tún sọ mọ́ títí tó ti pé mẹ́fẹ̀ẹ̀fà táwọn ìwàrẹ̀fà mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n fi sòótọ́ ọ̀nù wọn tán bẹ́ẹ̀ náà ni ẹyẹ odidi ẹyẹ àdàbà tó fò sánlẹ̀ tó pín sí mẹ́fà yìí lòun náà paradà tó di odidi padà ó wá yé wọn wípé àṣọ Ọ̀yọ́mèsì yìí òun ni ó wá ṣẹlẹ̀ ló wáyé táwọn ìwà rẹ̀fà tí wọ́n fi yí orúkọ wọn padà di Ọ̀yọ́mèsì ìdí nìyẹn tí àwọn Ọ̀yọ́mèsì nílùú Ọ̀yọ́ tí wọ́n fi ń jẹ́ Ọ̀yọ́mèsì látìgbà náà títí di òní olónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí o àwọn ìwà rẹ̀fà ló paradà di Ọ̀yọ́mèsì àwọn mẹ́fẹ̀ẹ̀fà náà sì ni Basọ̀run Ọ̀yọ́ Alápinni Lágúnnà Akínikú títí tí wọ́n fi pé mẹ́fà. àwọn mẹ́fẹ̀ẹ̀fà náà sì ni wọ́n ń bá Aláàfin tìlú Ọ̀yọ́ ṣèjọba. Ọ̀yọ́mèsì alágbára olóyè ni wọ́n nílùú Ọ̀yọ́ o ipò wọn lágbára bẹ́ẹ̀ àwọn náà sì tún ní àwọn ìgbìmọ̀ afọbajẹ àwọn náà máa ń yan ọba nílùú Ọ̀yọ́ àwọn ni wọ́n máa ń pinnu wọ́n máa ń yan ọba nílùú Ọ̀yọ́ wọn ò lè pé tiwọn bó nílùú Ọ̀yọ́ tó bá di pé ká yan ọba tuntun ká yan Aláàfin nílùú Ọ̀yọ́ ẹ wò ó bó ṣe jẹ́ nìyẹn o bí ìwà rẹ̀fà bó ṣe paradà di Ọ̀yọ́mèsì nígbà ayé Ọ̀rànmíyàn nìyẹn. ọyá ẹja lọ sí ọ̀dọ̀ ìjọ tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ní a máa fọn rere àwọn ọyá ẹja lọ Kudiratullah. wá bí gbóná bá dé gágá tó dé gàgà tí ìṣòro ń gorí ìṣòro tá ìṣẹ́sọ̀rọ̀ ẹ̀ ní kọ̀ lára ẹ̀dá ọlọ́run ọba là kéèpè tọrọ fi ń dayọ̀ ìwọ náà wá béèrè ohun tó fẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Allah nínú ìjọ Bismillah wal Qudratullahi Islamic Society kúdé Islam àsàlátù gbogbo ìgbà pẹ̀lú àdúrà tó sátòrò ni wọ́n fi ń béèrè oore lọ́wọ́ ọlọ́run ọba Allah gbogbo ọjọ́ ìkú Sunday lọ́jọ́ àsàlátù wọn bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ 9 a.m. alẹ́ ọjọ́ Jímọ̀ làkànṣe àdúrà òru tàjúùdì máa ń wáyé mọ́júmọ́ Saturday ẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ṣẹ́gun gborí ọ̀tún lọ́wọ́ ọlọ́run ọba Allah kò ní sàsọ̀fálálà ilé ìjọ Bismillah wal Qudratullahi Islamic Society kúdé Islam wà ní asọ́ráfìlà kájọlá community Ìkòyí Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan ìpínlẹ̀ Ọ̀ṣun níbi yòówù tí ẹ bá wà ilé máa jàǹfààní àdúrà ojoojúmọ́ lójú òpó WhatsApp line ṣe Ìkìmúìdín Amsat Aṣọra nọ́mbà yìí lówó bẹ́ẹ̀ tààràtà fún àdúrà àti ìtọ́ni 08068669083 tàbí 08051380579 ìwọ náà máa bọ̀ àdúrà ẹ̀ ó gbà. ẹja máa lọlé ìbéèrè àkọ́kọ́ tí ẹ fi dá ránṣẹ́ sí wa rèé o mo ní ẹ sọ ọ̀rọ̀ mẹ́ta mìíràn tá a lè fi rọ́pò lọ́gán mímí lọ́gán tá a bá ní lọ́gán ọ̀rọ̀ mẹ́ta míì tá a lè fi rọ́pò rọ́gán ẹ fi ìdáhùn yẹn ẹ fi ṣọwọ́ sí wa
tí wọ́n bá ní ìnáwó kan nílẹ̀ Yorùbá tán bá wá ìnáwó yẹn wá jẹmọ́ ká pẹran tán bá wá pẹran yẹn ẹran tán bá pa àyà rẹ̀ ta ni wọ́n máa ń fún àwọn wo náà máa ń fún ní àyè ẹran nílẹ̀ Yorùbá ìbéèrè méjì tí a fi àbí ẹjọ́ pé mẹ́ta kí ni ìtumọ̀ rágó tó bá ní rágó kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ rágó àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ fi dáhùn sọ́wọ́ sí wa nìyẹn. Tajudeen olówó òkè lórúkọ tèmi o ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà ìsọ́kù yìí ni mí ìkòyí ẹ̀sán Yorùbá tó bí mi lọ́mọ títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé 07063291779 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi nìyẹn o 07063291779 ó dàbọ̀. balẹ̀ ètò ní ètò. Voice of Otasansan ní Rẹ̀mímí.